káwọn police kó bá mi wá síta àní ìyá ní bàbá mo ó ní kó mo fojú jọ ó ní kó lọkùnrin láàrin wa ó dẹ̀ bá mi padà nù. kí ló tún wá mú empowerment wá? Who fill the form? Family had to fill. Job any family, the police had the right to say, okay, do the embalming. And embalming must be carried out 24 hours to the dead, not presently. Then why? Then the case note of the hospital, we have to see it. Is it brought dead to that hospital? Even though if they said the hospital is treating him before the death, pé àwọn tí wọ́n jọ treat wọ́n ti discharge wọ́n jọ yẹn along the line tí wọ́n sọ ní press pé àwọn ti ń treat ẹ̀ ibi tí doctor ti ń treat ló ti ṣe kíkọ́. So if that should be, there must not be kò ní di autopsy. ẹni tí ò ṣe gángan nínú yàrá ẹ̀ jáde ń bẹ̀ àwọn ọmọ yìí ni wọ́n ṣọkọ ọmọ mi léṣe àwọn náà pa nìyẹn iná burúkú ni kì í ṣe pé torí bùkátà yẹn ni mo ṣe ń kọ́ ni mo ṣe ń sọ pé iná náà fi jó wa ọlọ́mọ fi náà ọmọ jóyọ̀ ni ọlọ́mọ fi náà ọmọ jó wa ọlọ́mọ fi náà ọmọ jó wa. kò pé mo kàn rí stop there mo fi stop there láàyè jáde àṣẹ nìsín èmi ṣe ń gbé àwọn ọlọ́pàá yẹn pé kí ló ṣẹlẹ̀ kí la ṣe ṣùgbọ́n nìkan tá a ṣe tẹ́fí ní stop there stop there. yìí gà sí. ọmọ jẹ́jẹ́ ni torí pé ó sábà máa ń ṣeré lọ́dọ̀ mi kò dẹ̀ ń gbójú wòkè wojú èèyàn ó máa ń lọ ní gently. wọ́n lọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. irọ́ náà pamọ́. ibi tó bá wà general hospital ìjà ìtọ́sọ ẹ̀mú ọdí ẹni kan mú ìdè bẹ́ẹ̀ kì í ṣe pé kinní kan still their custody so ẹ gbọ́dọ̀ rí but later ńgbà tọmọdé máa pè mí ní was 4 lọ́mọ ẹni hospital yẹn là ń wà ó pé dáàdì òun rí tí wọ́n la ìtàn mọ́ṣárì làwọn bá wọ́n tiẹ̀ bá mi wá níwẹ̀ẹ́. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. yínníyínní wọ́n ní kẹ́ni kò lè ṣèmíràn ọpẹ́ pàtàkì fún ikọ̀ Bembeyeke TV eléyìí tí wọ́n rí wípé wọ́n túbọ̀ ṣe ìgbìyànjú láti lè jẹ́ kí òdodo kó fẹsẹ̀ múlẹ̀ pàápàá jùlọ láti lè ṣe àyẹ̀wò fínífíní lórí ọ̀rọ̀ ikú Seyi eléyìí tó dolóògbé sí àgọ́ ọlọ́pàá lágbára Ọlọ́run bá ipá òní kú yín o láṣẹ Èdùmàrè àníkú sóko wá nǹkan jẹ àmì ẹ̀yin olólùfẹ́ anìkànnì Ajara Malifa TV ẹ̀yin náà ẹ jókòó pẹ̀láyọ̀ àtàlàáfíà ẹ wò ó gẹ́gẹ́ bá ti sọ tẹ́lẹ̀ nínú ìfiléde tá a filéde tẹ́lẹ̀ wípé a ó tẹ̀síwájú iṣẹ́ ìwádìí náà eléyìí tí iléeṣẹ́ Bembeyeke TV tí wọ́n ti lọ ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ tó kù kẹ́ ẹ wá fi ojú ìwòye tí náà sílẹ̀ yẹn ní comment section lágbára Ọlọ́run bá tèmi tí àní lùgbàdì ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdùnnú mọ́ èmi náà ṣàmì ò lápàgbé. ẹ̀gbọ́n náà jẹ́ sọ aládùúgbò tó bá dẹ̀ ti jù ẹ lọ ẹ̀gbọ́n náà ní tá a bá fẹ́ ṣe nǹkan gbá pé ká jókòó ká máa rọ̀ dípò àlọ́ bá wa gẹ̀ẹ́tì oúnjẹ wa wọ́n dẹ̀ lọ lọ́jọ́ yẹn wọ́n bá wa gẹ̀ẹ́tì oúnjẹ tá a jẹ wa tó bá a ṣe jẹun tán à ń relax èmi àti wọn àdéjọ plug fóònù sí inú bẹ̀ yẹn so ẹ̀gbọ́n náà ká relax ẹ̀ kí àwọn lọ fóònù àwọn ọmọ ní ẹ̀gbọ́n náà èmi ṣe tó lọ́wọ́ fún mi ti fún kò pé mo kàn rí stop there mo fi stop there láàyè jáde àṣẹ nìsín èmi ṣe ń gbé àwọn ọlọ́pàá yẹn pé kí ló ṣẹlẹ̀ kí la ṣe ṣùgbọ́n nìkan tá a ṣe tẹ́fí ní stop there mo ṣàṣe ni pé enter mọ́tò àwọn ní mọ́tò so adé station mo ṣe dígítà tù lára ẹ̀gbọ́n láti ìgbà náà tí máa ń fà pé irọ́ yìí ó máa ṣe nǹkan a máa ṣe kékeré wọ́n sàn pé àwọn òṣèré kan wọ́n sàn pariwo láti ìgbà pé àwọn òṣèré kan adé ní mọ́tò bá a ṣe lọ àlọ́dúró náà wọ́n kó àwọn kan náà pọ̀ mọ́ wa níbi táwọn ṣẹ̀ ti ń ṣeré ń bẹ̀rẹ̀ wọ́n kó àwọn yẹn náà àṣàpọ̀ adé sínú station yẹn pàṣẹ adé station yẹn wọ́n differentiate àwọn wo ara gbogbo wọn ní ká abẹ́wò wọ́n pé àwọn ní tààtù la pé ká ṣìdó sẹ́gbẹ́ kan. òkè pẹ́yìn ò ní tààtù lára wọn ní kẹ́yìn ìdó sẹ́gbẹ́. ká ṣìdó sẹ́gbẹ́ kan. ok so àwọn nìkan tán rí tààtù lára wọn tó fẹ́ ṣe mọ́ wọn ni ẹ pé. ok nínú gbogbo yín olóògbé Seyi nìkan ló ní tààtù lára ok. tó bó ṣe wá rí tààtù náà ni pé ẹ̀rí tààtù ara rẹ̀ pé bó ṣe wá pé ẹyẹ ni kìnnìkan ni ẹ ṣàtúnṣe fún wọn pé àwọn òṣìṣẹ́ ẹ̀yà àwọn òṣìṣẹ́ kan páwọn kan fi ṣe normal big boy ní pé kì í ṣe ẹ̀yẹ kì í dẹ̀ ṣe anything àwọn ọlọ́pàá yóò ṣàgbọ̀ ó ṣe àtọ́lọ́pàá kan Mr. Raji ìyẹn ló ṣàfi fídíò wọn ló ṣàfi snap wọn pé òun máa send wọn lọ sí Abẹ́òkúta pé tó máa send peace yẹn sáwọn ọ̀gá àwọn tó máa confam wọn máa fáwọn ní feedback pé bóyá Curtis ni ọ̀nà Curtis ni ó ṣàṣẹ́ndì ẹ lọ ó ti jọ́ kejì àbí òṣì Curtis ni ó sábà pé àwọn ṣàǹṣe investigation pé ẹni táwọn owó ìpín ní number 1 àwọn ẹyẹ ni ó ti díjọ́ kejì wọn ní àlùrà ni kí ló mú ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ìṣàǹfẹ́ fẹ́ gbọ́n ẹ pé ọjọ́ kejì ṣàánà bẹ́ẹ̀lì àti tèmi ìran àfẹ́gbọ̀n pé ẹgbẹ́ máa rí ọ̀ṣun máa bá ń ṣe kéèzì wọ́n tún bá ń fáìlì wọ́n tún bá ń ṣe everything títí ẹjọ́ kẹta náà wọ́n á transfer wọn lọ sí Abẹ́òkúta ìgbà tó máa dé Abẹ́òkúta wọn fún òtún. ṣé lóòótọ́ sọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ni. lóòótọ́ òun ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn òun kì í ṣe ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. òun ṣọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ok
okay so ẹnìkan tí ẹ lè sọ nípa ẹ̀ nìyẹn. ẹnìkan tí mo lè sọ Orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ní Àjàdí Bukola Sodiq. Tọ́ ẹ ṣeun. ẹ jẹ́ kí n tún gbé oríyìn ràbàǹdẹ̀ fún ikọ̀ Bembeyeke TV fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò wọ́n yẹn, iṣẹ́ ìwádìí náà ni wọ́n sì ń tẹ̀síwájú lórí rẹ̀. Nínú ìfiléde tá a filéde tẹ́lẹ̀, a sọ fún yín wípé ó sì kù o. Ẹ wo èyí tó kù rẹ̀, òun náà lẹ̀ ń wò lójú ìkànnì Ajíara Malifa TV. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́. Bembeyeke lọ sílé àwọn olóògbé níbi tí ó ti rí àwọn mọ̀lẹ́bí olóògbé gangan, àwọn àbúrò olóògbé, àwọn tí wọ́n jẹ́ tó kù fún olóògbé ní bàbá, ìyá ìyàwó olóògbé, àwọn ọmọ olóògbé. Ọ̀kan lára ọmọ olóògbé lẹ̀ ń wò lọ́ọ̀kan ò tó ń béèrè pé kí lorúkọ rẹ̀ yìí. Ní kò pẹ́ kò jìnnà wọn ó ṣe sílẹ̀ fún yín láti gbọ́ ọ̀rọ̀ náà nísàn-án. Ìyá ìyàwó olóògbé rẹ̀, Yes ma. ẹ máa bá wa kà lọ. Yes. Ẹ jọ̀ọ́ yes ma. Ẹ jọ̀ọ́ ẹ kúlé akínyìn o. Akínyìn sá akínyìn ma. Yes ma. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín ma? Orúkọ tèmi ni Tóyìn Adélàlú. Ẹ̀yin Ìyá ìyàwó Ṣèyí Òdòyígà. ni ìyá ìyàwó wọn. Tọ́ what's your name? Kí lorúkọ ẹ? Zion. Hmm? Zion. 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 Okay. Pẹ̀lẹ́. Ẹ jẹ́ ká wọlé ká lè. Ìyàwó ńkọ́? Okay. Ẹ ṣeun. Ẹ ra ma. Yes ma. Yes. A kú ọ̀rọ̀ èèyàn. Àní irú ẹ̀ mọ́. Àní irú ẹ̀ mọ́. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ ti tèmi. Ìgbà tá a gbọ́ nípa ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ikú olóògbé Ṣèyí Òdòyígà, gbégbèsè àwọn ìwádìí ká lè gbọ́ tọ̀tún ká gbọ́ tòsì lórí ẹ̀. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí, màá kọ́kọ́ fẹ́ kí a ṣe àfihàn ara wa dáadáa. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín. Èmi ni Tóyìn Adélàlú, ìyá ìyàwó Ṣèyí Òdòyígà. Ẹ̀yin ni ìyá ìyàwó wọn. Tọ́ ẹ ṣeun. Ẹ bá wa dárúkọ yín. Èmi ni Òdòyígà Mary, àbúrò Ṣèyí Òdòyígà olóògbé. Ọmọ wọn nìyí. Ok, ọmọ mẹ́ta ni wọ́n ti bí. Kí lorúkọ tẹ? Ọláwálé Mọ̀rọ̀pẹ̀dà. O ní first born. Ọlọ́run á dá yín sí. Kí lorúkọ ẹ? Ó yá dárúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Òdòyígà Zion. Òdòyígà Zion. Ọmọ tó rẹwà. Pẹ̀lẹ́. Tọ́ ó yá ìwọ náà dárúkọ ẹ. Òdòyígà Ọ̀sàkárà. Ok. Ẹ bá wa dárúkọ yín. Olúwaṣeun Òdòyígà, ìyàwó Olúwaṣeyì olóògbé. Màmá ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín. Mrs. Adéwùnmí Victoria. Báwo lẹ ṣe jẹ́ sí ìyá ìyàwó. Ok, ìyá ìyàwó. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín. Suliyat Òdòyígà, Báwo lẹ̀yin ṣe jẹ́? ẹ̀gbọ́n olóògbé, ẹ̀gbọ́n Ṣèyàwó olóògbé. ẹ̀gbọ́n ìyàwó Ṣèyí. Ẹ̀gbọ́n ìyàwó Ṣèyí. Tọ́ ẹ ṣeun. tí Odòsùnmú àbúrò bàbá Ṣèyí, the same mother the same father. I'm the third born to the family. Èmi ni ẹ̀gbọ́n àbúrò bàbá ẹ̀ Àlàbá. Bàbá ẹ̀ jẹ́ ìbejì Kẹ́hìndé, so èmi ni Àlàbá. Mo ilé ẹ̀gbọ́n Ìdò, so èmi ni Àlàbá, ẹ̀gbọ́n àbúrò bàbá Ṣèyí gangan tó kú. The same mother the same father. The same mother the same father. Tọ́ ẹ ṣeun. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan. Ẹ gbà. Báwo ni olóògbé Ṣèyí Òdòyígà ṣe jẹ́ sí yín? Ṣèyí Òdòyígà ó jẹ́ ọmọ bíbí, òun ni àkọ́bí brọ́dà mi Kẹ́hìndé Òdòyígà Dòsùnmú tó ti ṣe olóògbé about 3 years ago. Irú èèyàn wo lẹ mọ̀ wọ́n sí nígbà ayé wọn? Ṣé Ṣèyí àbí bàbá? Bẹ́ẹ̀ ni Ṣèyí. Ṣèyí jẹ́ ọmọ àkọ́kọ́, ó jẹ́ Samira, ó máa ń rọra rìn yẹn, ó dẹ̀ máa ń gentle, máa ń lọ all the time. Tẹ́ bá rí lọ́jọ́ ọmọ ẹni tó ń ṣe ṣọ́ pé ìyá àti bàbá ti kú and daddy kò sí problem, so tàbá dẹ̀ ń bá sọ̀rọ̀ kẹ́ ó máa ń gbọ́. So wà ní má rìn ní gbègbè ibi ọmọ níwàkiwà bí nǹkan kan ọjọ́ pé kò sí ìyá kò sí bàbá, so ó dẹ̀ máa ń gbọ́ sí wa lẹ́nu. Ṣé kìí ṣe torí ohun tó ṣẹlẹ̀ lẹ ṣe ń ròyìn ẹ̀ dáadáa? No, kì í ṣe ohun tó ṣẹlẹ̀. Ohun tó tẹ̀ ṣẹlẹ̀ ó jẹ́ kàyéfì sí mi.
nítorí pé ní àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní Saturday, èmi ò gbọ́. It was alẹ́ Sunday ni ọmọ mi pè mí. Èmi kàn tẹ̀ ní fílìmù wa ní kan fún mi ní nọ́mbà Ṣèyí pé kan bá mi sọ fún Ṣèyí pé mo fẹ́ rí. Ìyẹn bá fi pè mí padà pé Ṣèyí ńkọ́, ó wà ní custody àwọn ọlọ́pàá ní Igbobi, that is Awolowo Divisional Police Market ní Ṣàgámù. Ìwádìí nǹkan yẹn ṣẹlẹ̀ láti ìjẹta ẹ̀dẹ̀ pé ó wà ní òun náà ṣẹ̀ṣẹ̀ gbọ́ níjọ́ Sunday pé òun wà ńbẹ̀. Unfortunately, wọ́n á sọ pé Tuesday, mo wá jí débẹ̀ ní Tuesday. Nígbà máa débẹ̀, mo bá ìyàwó, mo bá ìyá ìyàwó. So ibo ni ẹ bá rọ̀dé, mo bá ọmọ mi ńbẹ̀ tó jẹ́ Olúwatósìn. Unfortunately, àṣà mi kàn pé ibo náà bá dé, wọ́n á sọ pé àwọn rí DPO níjọ́ Sunday yẹn, Divisional Police Ṣàgámù, pé ẹni ẹ̀ dẹ̀ ṣàlàyé fún wọn pé kí wọ́n má wọrí pé kán jẹ́ kí IPO yẹn ṣe investigation. After the investigation kan pé they are still coming to the stable láti wá give òun report. So yẹn ṣáà fọkàn balẹ̀. Unfortunately, that Tuesday, a kò dẹ̀ rí pé suddenly wọ́n mú jáde. So ìyàwó ẹ̀ lọ bá sọ̀rọ̀, ìyá ìyàwó ẹ̀ dẹ̀ súnmọ́, wọ́n gbà kó súnmọ́. Ṣé ni a dẹ̀ ń gbọ́ pé Officer Raji tí ó tó arrest ẹ̀, pé òun ló lead team àwọn tó wá arrest ẹ̀ ní Àtòyó. Pé ó sọ pé àfi tóun bá pé òun ti òun ti forward orúkọ ẹ̀ sí eléwé ẹ̀rọ. So if that should be the case, wọ́n á ní Tuesday ẹ̀ pé it's going to eléwé ẹ̀rọ, pé they are going to go with the case file, everything. So ìgbà tá a dúró, nígbà tó di 10, a kò rí pé wọ́n ti mú sí mọ́tò. Though àwọn ti Igbobi try, wọ́n jẹ́ ká bá a sọ̀rọ̀, àlọ́ rẹ̀ fà bá a sọ̀rọ̀ mọ́ rí. Ìyẹn àwọn ti ọlọ́pàá Igbobi. Okay, nílùú Ṣàgámù. Okay. So nígbà tí a bá sọ̀rọ̀ tí yàyà ọdẹ súnmọ́ tí wọ́n gbé sínú mọ́tò pé àwọn tí ń lọ. Wẹ́ tó bá jẹ́ pé kíní, èmi ń sọ ń jẹ́ yẹn pé kó mọ̀ nìṣó pé àwa gan ń bọ̀ lẹ́yìn àmàjọdé eléwé ẹ̀rọ. Unfortunately, níjọ́ yẹn náà àjọdé eléwé ẹ̀rọ, but mọ́tò táwa gbé ó ṣíwájú wọn wọlé dé eléwé ẹ̀rọ. Àmọ́ ibi tí àwọn gbà. Kò pé 30 minutes náà bí tá a ti dúró tá hang láàrin wọn tí wọ́n dé. Then the next thing, wọ́n kàn mú lọ sí area commissioner police. Even ibẹ̀ gan ni wọ́n sọ pé oore ọ̀fẹ́ ti wà fún yàn, ó lè rí commissioner at any time, even the DPO. Mo dẹ̀ sọ pé DPO Ṣàgámù tó wà ń bẹ̀ nísìn, èèyàn padà pé nígbà tí a débẹ̀ gan, kò tẹ́ ẹ béèrè who is this, ó hànà wá, ó dẹ̀ sọ ipa tiẹ̀. So nígbà tí wọ́n dẹ̀ máa sọ kalẹ̀ from the commissioner police office, then the next thing, wọ́n lọ sí 2 story níbẹ̀ yẹn. So àwa dúró. So later, a kò rí èèyàn tí a mọ̀. So ẹni yẹn wá sọ pé kí lẹ bá wá, àwọn náà bá èèyàn wá. Báyìí àwọn wá sọ pé kò lè pé tó bá kúrò ní òkè, ó sì ń bọ̀ sálẹ̀. But ẹni yẹn try àti introduce àwọn tó wà ní charge anything courtesy, pé àwọn ni wọ́n wà in charge. Ó wá introduce one ọlọ́pàá Wàsíù sí wa. So nígbà tó wọ́n lọ náà. Ta ló introduce ìyẹn ẹni yẹn, àwọn yẹn náà bá mátà tí wọ́n wá tó jẹ́ ọmọ àdúgbò náà ni àwọn yẹn. Ṣé mọ̀ wọ́n mọ̀ Ṣèyí yẹn. But àwọn rí lókè náà ní kí ló ṣẹlẹ̀ báyìí. Wọ́n á sọ pé tó bá ti jẹ́ ọ̀rọ̀ yẹn, àwọn tó wà ní charge ni. Wọ́n gbà tá a rí Wàsíù yẹn, ó fún ọmọ mi yẹn ní phone number ẹ̀ pé kó má wọrí, kó fọkàn ẹ̀ bá pé kó má wọrí pé àwọn máa ṣe investigation wọn. Despite from èyí tí Ṣàgámù ti ṣe, pé wọ́n ti gbé case file ẹ̀ wá. Àwọn náà yìí máa ṣe investigation ti tàwọn, pé ká má wọrí, ká má bẹ̀rù pé ṣebí wọn káàbọ̀ mọ́ lọ́nù, kí pé wọ́n ja riot ni wọ́n mú. Wọ́n tí yóò bá ti sí méjì yẹn pé ká má wọrí pé it's still a suspect. They cannot call him a criminal, and why they cannot call him a courtesan. Pé kí wọ́n jẹ́ kí á fún àwọn ní òye láti ṣe investigation tiwọn. So we are there till 5 o'clock títí di 6. But ìgbà tí wọ́n máa mú sọ̀kalẹ̀, ìyẹn ni tí wọ́n bá mú sọ̀kalẹ̀, kò sí nǹkan tí òun lè ṣe. Pé òun tí mọ̀ bóyá òun lóyún máa já IPO náà. But fún ilé ìgbà tó máa mú sọ̀kalẹ̀, ó wá jẹ́ Wàsíù yẹn ní IPO. So ìgbà tí kó tó di pé a kúrò, a ṣáà rí pé wọ́n mú wálẹ̀, wọ́n á kọ́fù ẹ̀. Lẹ́nu kan bá pè pé wọ́n ti mú sọ̀kalẹ̀ o. Ìyẹn ń bí ta táwa jókòó sí. IPO ní wálé, sorry, ìsáyé wálé. So ìgbà tí wọ́n dẹ̀ ti mú sọ̀kalẹ̀, mo wá rán àwọn ọmọ tá a jọ lọ. Ìyá ìyàwó àjọ dúró. Ọmọ ẹ̀ Adébẹ̀, èmi náà tẹ̀lé wọn. Suddenly mo kọ̀ rí pé wọ́n á kọ́fù ẹ̀. So Officer Wálé ẹ̀ wá sọ pé kán ní sùúrù pé àwọn máa gba statement títà wọn. Àwọn ò lè follow case file tí Ṣàgámù wá, àwọn náà máa ṣe fresh tiwọn. So ó ṣàfọkàn abalẹ̀ pé ká má wọrí pé
since tí ò bá ti jẹ́ pé wọ́n bá ìbọn àbí wọ́n bá ibi tó ti ń ṣe ráyọ̀ tàbí nǹkan kan pé suspect ṣe pé ká má wọ ó ṣáà ní pé nǹkan tó yẹ pé time ti lọ but wọ́n gba investigation ẹ̀ lọ́wọ́ làá dẹ̀ rí pé it is to 6 làá bá ní tá a lè máa lọ ó ní ká máa lọ pé ẹ ṣáà ti rí pé òun gba statement but níwájú ọlá àti ìyàn there was no beating at our present nígbà yẹn but immediately we left tá a dẹ̀ ṣe Ṣàgàm so ìgbà tó ti fún wa nọ́mbà ọmọ mi ẹ wá pè ní the second day so kò gbé ọ̀ntì ìrọ̀lẹ́ kí lorúkọ ọmọ yín yẹn. tó sì Okay. so ọ̀ntì ìrọ̀lẹ́ yẹn ló wá sọ pé wípé kọ́ má bínú pé àwọn lọ another matter ni pé òun ni ò jẹ́ kí òun lè gbogbo àgbà tóun rí miss call lòun fi pè so wá sọ pé àwọn sì wà lórí ẹ̀ pé even gan àwọn sì máa ṣe investigation to his resident àti àdúgbò tó máa pẹ̀lú part of their official something so ọkọ̀ àtẹ̀wọ́ balẹ̀ but unfortunately on Thursday ẹni yẹn ní oore ọ̀fẹ́ láti bá ìyẹn Ṣèyí láti bá ọmọ mi sọ̀rọ̀ which ọmọ mi pè pé àwọn ti jọ sọ̀rọ̀ pé ìyẹn bínú pé láti Tuesday tẹ́tí wá bí òun ò rí pé àwọn rán èèyàn wá ẹni ẹ wá ń kí yẹn náà tó jẹ́ father side yẹn pé but Friday kọ́ ni wọ́n fáwọn lápẹ̀mẹ́ pé káwọn wá káwọn lè fi ṣe within Wednesday Thursday káwọn ṣe gbogbo finding wọn but Friday yẹn ni àwọn ará èèyàn lọ which is ọmọ mi yẹn lọ ìyá ìyàwó lọ àwọn míì náà tún tẹ̀lé láti lọ síbẹ̀ then adẹ̀pẹ́ àbúrò ẹ̀ torí yẹn ń sáà fún Ìbàdàn wípé kó pàdé wọn níjọ́ Friday kí lorúkọ ti ìyẹn Tóyìn Okay. Tóyìn yẹn ní the same mother the same father ìyẹn ni wọ́n bí tẹ̀lé ẹni tó kú èmi kàn jẹ́ àbúrò bàbá ẹ̀ but ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tí ó máa di aago 3 tọ́mọ mi pé òun táàrò ó máa ti ṣẹlẹ̀ mo ní kí ló tún ṣẹlẹ̀ ó láti bíi 9 táwọn ti wà ń bí ọ́fíìsà yẹn kàn sọ fún àwọn ń bọ̀ àwọn ṣe kankan lọ́wọ́ àwọn ṣe kíní kan pé it was down lọ́jà sọ fún wọn pé ó wà lọ́sítítù mo ń déyàn bá wà lọ́sítítù ẹ sọ fún wọn wọ́n lé ẹni òrò ọ̀fẹ́ àti lọ sọ́sítítù kẹ lọ wò ń bẹ̀ mo ní ẹ sọ fún wọn pé kọ́ mú ìdí hospital ibi tó bá wà general hospital ìjà ìtàn sọ ẹ mú ọ ẹni kọ́ mú ìdí bẹ̀ kì í ṣe pé kíní kan still their custody so ẹ gbọ́dọ̀ rí but later nígbà tọmọdé máa pè mí ní was 4 lọmọ ẹ ní hospital yẹn làwọn wà ó pé dáàdì òun rí tí wọ́n la ìtàn mọ́ṣárì làwọn bá wọ́n tiẹ̀ bá mi wá níwẹ̀ that is ajẹ́pọ̀ ọlọ́pàá ló gígùn pé ìtàn tí wọ́n là tẹ rí yẹn pé ibi tó máa gbà páàsì environment mẹ́ẹ̀kì kankan so pé kọ́ má bẹ̀rù pé ṣé wọ́n ṣáà ti confam wọ́n ti rí òkú yẹn so mo wá ní kẹ́ tó dé ẹ bèrè pé à ń bọ̀ àgbà ní Saturday but ìgbà tó ọmọdé dé ni wọ́n á ṣàlẹ̀ pé wọ́n sọ pé wọ́n sì máa lọ ṣe court affidavit which is normal anything corolla there must be a court affidavit so èmi tí mo rí mọ́ ni but ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi torí èrò tí èmi ru ọlọ́pàá láìpọ̀jà tí wọ́n sọ pé a free láti rí ọlọ́pàá ọ̀rẹ́ wa but suddenly why do not tell them pé àwọn gbé lọ court ní àná Thursday the court did not sit without the consent of the family yẹn tó tún bá fún mi ní pé. Okay, Thursday ni wọ́n sọ pé àwọn gbé lọ. lẹ́yìn tí wọ́n ti sọ fún wọn tí wọ́n ní DC ti assistant commissioner ti túfọ̀ fún wọn lọ́sẹ̀ wa ní wọ́n gbé lọ sí court ní Thursday ní kankan bí wọ́n ń wò pé then secondly who authorized them to give autopsy environment once the family is aware ní present yẹn èmi bìí lè pé ó yẹ kí wọ́n tẹ̀ jẹ́ kí wọ́n rí ní hospital yẹn wọ́n ti bí tó ń yà mí lẹ́nu tí ó ṣókùnkùn sí èmi ni pé is it maybe he was born there dead because inú press news tí mo èmi kò ṣàdédé rí tí PRO tí wọ́n defend ara wọn pé ó ní gọ́gọ̀gọ́ láago 5 àárọ̀ ó ń bá wọn jà nù cell àwọn gbé lọ sí clinic wọn ní inú eléwẹ̀rọ̀ bẹ́ẹ̀ which is true àwọn náà ní police clinic pé from there náà refer àwọn tó gé then mo á bi àwọn tó lọ ẹni tó gé ǹjẹ́ rí wọn ò fẹ́ ẹni tó gé wọn then secondly why tó jẹ́ wọ́n tó débẹ̀ the mortuary attendant ti embalm which is not the protocol they have to wait gbogbo kan tí ju 10 minutes tí wọ́n ti túfọ̀ fún wọn why not ti embalmment day tọ́ dẹ̀ ti adébẹ̀ tọ́ ti embalm
it's not a kì í ṣe body tó jẹ́ pé bóyá unknown body tó bá jẹ́ unknown body tí ọlọ́pàá kọ̀ rí from nowhere àbí kíní kan I think ìlú nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n lọ sọ pé wọ́n ti but nǹkan yẹn ó ń bá mi pé kí wọ́n tó débẹ̀ wọ́n ti embalm meanwhile the IPO ti rí àwọn relative pé wọ́n wà around so kí ló dẹ̀ ti àfàkọ́ tó débẹ̀ wọ́n ti embalm but kí ló tó wá mú embalmment wá who fill the form family had to fill tó bá ní family the police had the right to say okay do the embalmment and embalmment must be carried out 24 hours to the dead not presently then why then the case note of the hospital we have to see it is it brought death to that hospital even though if they say the hospital is treating him before the death pé àwọn tí wọ́n jọ treat wọ́n ti discharge wọ́n jọ yẹn along the line tí wọ́n sọ ní press pé àwọn ti ń treat ibi tí doctor ti ń treat ló ti ń ṣe kíkọ so if that should be there must not be kò nídìí autopsy tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbé dọ́dọ̀ hospital tí doctor confam pé ó wà alive tọ́dọ̀ wọn kò ní autopsy doctor ti mọ ikú tó pa but nígbà tó máa fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún it was not Friday there was a call ọmọ mi dẹ̀ sẹ́ pé officer Peter pè òun wọ́n dẹ̀ sọ pé àwọn doctor ń bá ṣe autopsy ní Saturday wọ́n rò pé Saturday is not an official day but if they want to do it mbanikẹ́ni kọ́mọ mi yẹn reply pé family ò wá wíẹ̀ then head of the family must to be carried along. dókítà yẹn ṣe ṣẹ̀yìn lẹ̀ fún wọn ní dókítà. Awakọ̀ àwọn ni wọ́n pè ní Thursday ìjẹ́ẹ̀dógún that was Friday ìjẹ́ẹ̀dógún so ìgbà tí ọmọ yẹn wá reply officer Peter yẹn so officer Peter yẹn wá reply pé àwọn kọ́ ni doctor yẹn ó ń bọ̀ láti dí àràbà láti wá ṣe autopsy yẹn ló fún ọ ní date ń bọ̀ láti ìbárọ̀dé before the autopsy if that should be the case àwọn prepare láti wá bẹ̀ and you cannot do autopsy lẹ́yìn family since tó ti involve family ti family ti wà where he was in your custody so if you want to do any autopsy àmàjọ dúró because in hospital we have the authority to fill a form ọlọ́pàá náà máa fill a form that who give the authority to do the autopsy if tó jẹ́ family bá request if police well but now àwọn ni wọ́n request fún autopsy we don't know this why they are responsible for doctor without the hundreds of the family but land the shell wọ́n reply njọ́ yẹn through the text message wípé àwọn ti pe doctor ti sùn tí on the 16th which is Saturday èmi believe pé wọ́n lò yẹn nítorí ọ̀rọ̀ tí mo ní kọ́ ọmọ yẹn sọ tí head of family dẹ̀ sọ pé wọn ò lè ṣe anything lẹ́yìn family it's not done even kò sí doctor tó máa ṣe fún wọn without the family because kì í ṣe armed robbery it's not a criminal case it's not a kì í ṣe kéèsì òkúta ìbálẹ̀gbẹ́ títì tẹ́ ẹ̀ mọ èèyàn ẹ̀ so bóyá yẹn ló jẹ́ kí doctor yẹn náà wá sọ pé wọ́n fún wọn ní dídé on the 16th but that on the 16th àwọn tí pàṣẹ ti wà we are still going to do the family of the family meeting and máa ṣe meeting pẹ̀lú head of the family whether we should be there or not before that Saturday. ọ̀dà nínú ọ̀rọ̀ yín mo ní ìbéèrè. Yes sir. Ní ẹ sọ wípé ẹ ń dárúkọ Thursday ṣé Thursday gangan. not Thursday. Okay. Saturday tó ń bọ̀ yìí. No kì í ṣe lórí Thursday. lórí ti wípé ìgbà tí wọ́n tó mọ̀ pé wọ́n kú. that Thursday. ṣé Thursday ni. Thursday yẹn ni ìkọ́nù àwọn ọba akọ ẹ̀ Abẹ́òkúta nìyẹn ń gbé so a ní kí ẹ máa visit ẹ bí ìpè Ṣàgámù làwa ń gbé. ìgbà wo gangan ni family tó mọ̀. Friday Thursday yẹn ó sì bá wọn sọ̀rọ̀ wọ́n nà wọ́n tó sọ pé ṣé wá ẹ díẹ̀ náà pé ṣé ẹ àbádọ́n síbi ṣé kiri kan náà wá sọ pé àwọn ń bọ̀ ní ọ̀la Friday pé báwọn ṣe ń bọ̀ gan pé àwọn ọlọ́pàá ti fún wọn lámọ̀ pé tó bá di Friday so wọ́n á dẹ̀ lè sọ fún wọn pé àwọn ti ṣe gbogbo investigation wọn but àwa ṣẹlẹ̀ ti ìyá ìyàwó àtàwọn ọmọ mi ẹ̀ ẹ̀ á sọ pé káàbùrẹ̀ kó pàdé ẹ̀ ní Friday yẹn but ohun tó tí mo sọ pé ó sì hide fún èmi between ọlọ́pàá àǹdí ẹni tó kú pẹ̀lú ohun tí mo gbọ́ ní press tí wọ́n tí PRO Ọmọ́tọ́lá ń sọ wípé cops ẹni yẹn kọ́ àwọn gbé lọ kóòtù níjọ́ Thursday which family were aware we did not aware he was going to court on Thursday. ìbéèrè mi wá ni wípé ọjọ́ wo gan ni wọ́n transfer wọn lọ sí ilé ìwé ìran. Tuesday kò jújọ́ mẹ́ta síra wọn. ọjọ́ wo gangan wá ni wọ́n mú wọn. ọjọ́ Saturday. Okay. Saturday tí wọ́n mú yẹn it was in custody of
divisional police ìyẹn ni pé Sagam wọ́n sùn bẹ̀ ní Saturday mọ́ Sunday then Monday yẹn all effort pé kí wọ́n gba bail ẹni tí wọ́n jọ mú wọ́n ti gba bail ẹni yẹn ní ti second day ẹni tí wọ́n jọ mú wọn ní ibi tí wọ́n ti jọ mú wọn yẹn tí ó ti yẹ wọ́n jọ jókòó ń bẹ̀ ni but wọ́n gba bail àwọn family yẹn yọjú wọ́n gba bail yẹn but ìgbà tí Raji yẹn dẹ̀ insist pẹ̀lú àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn kan lé ẹ̀ pé mọ́tà ìgbà tí ì ṣe pé wọ́n ká nǹkan kan àbí nǹkan kan ọ̀rọ̀ yìí ò tí ju wọ́n bí kan but unfortunately òun sọ fún wọn pé òun ti ya ara ẹ̀ òun dẹ̀ ti sẹ́ndẹ̀ sí eléwé ẹran pé case file yẹ pé ìmọ̀ ó gbọ́dọ̀ dé eléwé ẹran but Tuesday tó dẹ̀ ní ká padà wá tó tiẹ̀ sì ń yẹ̀ sí pé eléwé ẹran well it's not a sin refine let's go to eléwé ẹran tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni pé èèyàn ya cartoon tó bá dẹ̀ ti wà ní constitution Nàìjíríà pé èèyàn tó ya cartoon sára wípé ó ti jẹ́ sí Nàìjíríà we know where we get to eléwé ẹran that is mary sita abini we are going to be there we will see the commissioner tó bá yẹ pé tó ya cartoon sára pé ó dẹ̀ ti di criminal ó ti di cultism without the evidence we will know the commissioner gentle person ni àwọn gbọ́rọ̀ yẹn Yorùbá ni so kì í ṣe èèyàn tí anybody ò lè rí even jọ ẹ̀ wọ́n sọ pé everybody have freedom to say the commissioner himself so kì í ṣe pé bóyá is adding to anybody but tó ń bá fún ni pé tó bá jẹ́ pé ó ti wà ní constitution of Nigeria pé ẹ tó bá ya cartoon sára o ká pa o àbí ká rògbò ẹ̀mọ́ cultism that mean they will arrest Davido. There are many people who are the singer who are the millionaire in Nigeria tó dẹ̀ ní cartoon lára àbí ẹ bá dá àwọn òyìnbó náà tó ń gbá bọ́ọ̀lù tó ń ṣe gbọ́ tó ń ya kíní sára tó bá jẹ́ pòfin yẹn ti wà yẹn ló ń yà mí lẹ́ pé tó bá jẹ́ pòfin yẹn ti wà pé ẹ̀ tó yà because what the Raji is saying is that cartoon tó yà sára yẹn ló ń jẹ́ nǹkan tó ń kàn sáà pé this boy must be belong where are the evidence who are the those tí wọ́n ní wọ́n jọ wà nínú ẹgbẹ́ let them prove it to us tí wọ́n bá ń ṣe club wọ́n ṣàmọ́ chairman club yẹn wọ́n á mọ secretary wọn let them prove pé to the us pé to the family pé family yẹn club tí wọ́n ṣe o àwọn di gbogbo tí wọ́n sọ press I don't think. ọ̀dà ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí irú èèyàn wo lẹ mọ olóògbé Seyi Odùyígà sí. ọmọ jẹ́jẹ́ ni torí pé ó sábà máa ń ṣeré lọ́dọ̀ mi kò dẹ̀ ń gbójú wòkè wojú èèyàn ó máa ń lọ ní gently. wọ́n lọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. irọ́ náà pamọ́. ẹ̀ẹ̀ka tó jọ bẹ́ẹ̀. mi ká nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ torí kì í ṣe tó ń ṣe jàgídíjàgan rárá. wọ́n ìbáyàn jà lọ́tún lọ́sìn. ìbáyàn jà ó dẹ̀ láì kó máa bọ́ ọmọ kékeré ṣeré. ìgbà tẹ́ wá gbọ́ nípa ikú wọn kí ló wá sí lọ́kàn. ó dùn wá kò sẹ́ni tó gbọ́ tí ó dùn torí pé wọ́n danú ilé ẹ̀rù ni wọ́n fà wọ́n mẹ́lẹ̀ ń jẹ́ kó dọ́mọ ẹ̀nu. kí lẹ wá ń fẹ́ lórí ọ̀rọ̀ yìí báyìí. sọ ìdájọ́ òdodo la fẹ́ wọ́n bá wa ṣèwádìí lé lórí kó ló ń gbèjà wa jà. tọ ẹ ṣeun màmá ẹ pẹ̀lẹ́ mà àpọ̀rọ̀ èèyàn àtúní irú ẹ̀ mọ́ o ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Victoria Adéhùnmí. tọ ìgbà tí ẹ gbọ́ nípa ikú olóògbé Seyi yìí ìyàwó ló kọ sí yín. ó dùn mí wọ egungun ara torí pé ó jẹ́ ọmọ kan. ẹ má sunkún. kò kí ń wojú èèyàn kò ń wojú èèyàn ẹ̀rín ni a ṣe báyìí grandma ẹ má wọrí ẹ cool down gbogbo ẹ máa dáa ọ̀rọ̀ tèmi àti ẹ sọ gbẹ̀yìn nìyẹn ó dùn mí gan-an nígbà tí mo gbọ́ pé ẹ má sunkún mi ì sunkún. àǹtí tó ń sunkún ni ẹ má sunkún ẹ má sunkún ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún ó dùn ẹ má sunkún. ó dùn wá gan-an ṣùgbọ́n a fẹ́ ìdájọ́ òdodo torí pé àwọn ọlọ́pàá tó bá ní kó wọn jáde ṣé kò sí ẹni tó máa ya tattoo sára ṣé kò sí ẹni tó máa ya tattoo sára nù wọn. pé lára àwọn ọlọ́pàá bí. bẹ́ẹ̀ ni ẹ bá wọn football àwọn musician wa wọ́n wà ń bẹ̀ kí ló dé tán lọ mú wọn pé kóòtù ni wọn ọmọ ọlọ́mọ kì í ṣe kóòtù tẹ́ bẹ̀rẹ̀ láti àdúgbò yìí débi tán ti mú ẹ máa gbọ́rọ̀ tán máa sọ ń pa ẹ̀. mo lọ bá wọn tán ọmọ yìí tó bá ti jí láàárọ̀ tó ti wẹ̀ báyìí ẹ káàárọ̀ mà tó bá ti dọ̀bálẹ̀ tí ilẹ̀ máa fi ṣú kò ní jáde inú yàrá ó ní tìjú owó ojú èèyàn
kò ń wojú èèyàn, kì í ṣọmọ burúkú, kò ń ṣọmọ burúkú, kò kàn dá kéèyàn fi wọ́n rí nínú kinní ni. Wọ́n kàn dá ẹ̀mí ọmọ yẹn légbodò. Wọ́n dá légbodò. tó ó dà màmá ẹ gbà ó dà kí lẹ ní sọ lórí tó wà nílẹ̀ yìí? ẹ má sunkún torí mo rí pé ojú yín ti ń lé. Ẹ má sunkún. Ojú pé gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ Ṣèyí Òdùyígà tó dẹ́mi ọkọ ọmọ mi légbodò, àwọn náà ní lálẹ́ tọmọtọmọ. Nítorí mo bẹ Ọlọ́run pé tó bá jẹ́ lóòótọ́ làwọn àgbàlagbà ń sọ pé tó bá táyé wá wà tó yàn, tí Ṣèyí bá tún táyé ẹ̀ wá, ó tún fẹ́ mi lọ́mọ. Pé wọ́n sọ wípé kóòtù ní Ṣèyí Òdùyígà, gbogbo ẹni tó bá tẹnu ẹ̀ jáde kò ní lálẹ́. Ṣèyí ò sún mọ́ bí kóòtù rárá nítorí pé agbára mi ò tiẹ̀ gbé pé kí n sọ wípé ọmọ mi fẹ́ kóòtù, mi ò fẹ́. Mo ṣèwádìí ẹ̀ dáadáa kó tó di pé wọ́n fẹ́ra, pé mo béèrè, mo dẹ̀ bẹ ọmọbìnrin àbúrò mi pé bá mi wádìí ọmọkùnrin, ìwọ gbélé ju èmi lọ. A dẹ̀ ṣèwádìí, a rí pé kò sún mọ́ gbèrígbèrí kóòtù rárá. Ṣèyí tutù o. Mo dẹ̀ ń sọ fún Ṣèyí bó ṣe kú iná pé má tutù dojú oorun látàbẹ́ gímbì bàtí Raji ti mú ẹ tó ti dẹ́mi ẹ légbodò. Ìwọ gbọ́ fúnra ẹ gbèjà rẹ ẹja. Kí Raji mọ̀ wípé òun ti ṣiṣẹ́, kí Wálé mọ̀ wípé òun ti ṣiṣẹ́, kí Peter mọ̀ wípé òun ti ṣiṣẹ́. Gbogbo ẹni tó bá mi ná Ṣèyí pa, kí wọ́n mọ̀ wípé àwọn ti ṣiṣẹ́. Ẹ wòran, ẹ wo ọmọ mẹ́ta bó ni mo fẹ́ gbé gbà ní Nàìjíríà tó wà sí, kí Nàìjíríà ràn mí lọ́wọ́ lórí ikú Ṣèyí o. Ẹ ṣàánú mi. Ṣèyí ò ṣe kóòtù o. Tí wọ́n bá wá sọ wípé àwọn Ṣèyí sọ wípé kóòtù lòun lẹ́yìn tí wọ́n pa tán, wọ́n parọ́ mọ́ Ṣèyí ni. Nítorí ìjọ Sátidé tán mú mi ò sí nílé. Mo wà lẹ́kọ̀ọ́, ọmọ mi dẹ̀ pè mí. Wọ́n mú mo ní wọ́n máa yanjú ẹ̀, ọlọ́pàá fẹ́ jẹun ni. Ìjọ Sunday mo dé Alpha, wọ́n ní wọn ò tí ì gbà. Ìgbà tó dàárọ̀ Monday, èmi náà sáré bẹ̀rẹ̀ sí nípa àwọn ọlọ́pàá tí mo mọ̀. Ìgbà tí mo pe ọlọ́pàá kan, ó ní madam, that Seyi Oduyiga case, Raji don forward that thing for platform. He don spoil that case. No policeman go fit carry remove that case for here until when he don carry am go Abeokuta matter. Mo ní why that now? Nígbà tí bọ̀bọ́ yẹn ṣàlàyé fún mi, mo ní well, if na Abeokuta no problem, we are going there. Ìgbà tó dẹ̀ dàárọ̀ Tuesday, mo gbéra, mo gba Ṣàgámù division bíbá ẹ lọ. Àwọn tí mo mọ̀, mo tún pè wọ́n ní kí n lọ gbé fóònù fún Raji. Mo débẹ̀ báyìí, Raji fi mí fọnu. Ìgbà tó fọnu tán, mo tún pè Mr. Raji, ẹni báyìí fẹ́ bá yín sọ̀rọ̀. Ìgbà tí yẹn pè ní ọ̀gá mi sà, mọ́tò tó ń gbé lọ ti dúró, ó máa dábẹ́kúta ni, ọ̀gá mi sà, ó máa dábẹ́kúta ni. Mo wá mí kanlẹ̀, mo ní wọ̀ Ọlọ́run, bá mi gba Ṣèyí là lórí ọ̀rọ̀ tattoo yìí. Kò ń ṣe Nàìjíríà ló ti ya tattoo yìí. Ìgbà tó travel lọ South Africa ló yà. Gbogbo nǹkan tó kọ sára, àbúrò ẹ̀rẹ́ tó mọ gbogbo mí ní nǹkan tó kọ sára. Gbogbo nǹkan tó kọ sára làwọn ọ́físà Raji àti Peter ni wọ́n wá ń sọ wípé ọmọ tattoo ló ń kọ́. Ó yà owó Jésù báyìí. Létí tí mọ́mí wọn kú, wọ́n ló fẹ́ràn ọmọ mi ẹ̀ gan. Ó kọ sára. Gbogbo nǹkan tó kọ sára ló ní wúlò fún, ló ní meaningful. Ó kọ nǹkan tí ò dá sára, wọ́n kò pa ọkọ ọmọ mi ní. Wọ́n kò fìyà jẹ ni. Wọ́n ti dé mi légbodò, wọ́n pa nípakúpa torí wọ́n lu Ṣèyí pa ni. Ikú tí Ṣèyí kú ò tẹ́ mi lọ́rùn. Tí Ṣèyí bá sùn nínú yàrá tó bá kú ọ̀gá, ó tẹ́ mi lọ́rùn ju lílù tí wọ́n lu Ṣèyí torí kí Ṣèyí tó kúrò ní Ṣàgámù nígbà tí mo rí bí wọ́n ṣe lù. Àánú abiyamọ ṣe mí. Ọkọ ọmọ mi ni mọ́mì. Ẹ ṣáà rí mi báyìí, wọ́n á ń kẹ́ ọ̀fọ̀ ẹ̀ pẹ̀lú èèyàn kan, mo ní ṣe máa ṣe báyìí. Ó ní mọ́mì ṣe rí pé mi ò kì í jà. Mo ní mo mọ̀ pé ò kì í jà. Èmi ni mo bí ẹ. Ọkọ ọmọ èèyàn ni. Owó ọmọ àkọ́bí ẹ̀, ó ti lé ọdún tó ti wà lọ́dọ̀ mi tí mo ti mọ̀ ìwà ẹ̀. Tí bá lọ lé wọn, á ní mọ́mì àkúlè fún yín lóúnjẹ máa ní ẹ̀jẹ̀ náà. Ìgbà tí bá ti jẹ, ṣé mo jẹ́ lé mo yóò ní. Níjọ́ tí mo délé wọn tí mo ní ẹbùn nǹkan tẹ́ inú ẹ̀ dùn gan, ó jọ ẹ pé mo jẹun lé àwọn.
ó ẹ dé pẹ̀lẹ́ mi ọkọ ẹ ọmọ mi pẹ̀lẹ́ ẹ má légbodò sunkún ni ẹ má a ti wà lábẹ́òkúta látago 9 tá a ti ń pè wálé táàbùrò ẹ̀ ti ń pè nọ́mbà wálé tó kàn pọ̀ sẹ̀ nọ́mbà bìzì mo tún wá pè yàn kan tí mo mọ̀ lábẹ́òkúta ẹ bá mi pè wálé ìgbà tí wọ́n pè wálé ó lóun wà ní court not knowing pé mọ́ṣúárì ni wálé wà tí wọ́n ń ṣọṣẹ́ fún Ṣèyí lọ́wọ́ ọ̀gá téèyàn bá kú ẹ ní nọ́mbà àbúrò ẹ̀yẹ lọ́wọ́ nígbà tó ti ń sìkì yẹn ó yẹ kẹ́ ẹ pè lórí fóònù pé hello Mr. Lágbájá ẹ wá wo brọ́dà yìí o I understand wọ́n ṣe ń ṣe o wọ́n wá gbé dé hospital tán wọ́n ló receive treatment 1 hour bí dc ṣe sọ ló fún mi lójú mi lọ́jọ́ yẹn nìyẹn mo wà ń bẹ̀ àbúrò ẹ̀ tán bílé wà ń bẹ̀ bí ọ̀dà àbúrò ẹ̀yẹn náà wà ń bẹ̀ àáfàá kan tọ́jọ́ ń ṣeré ládùúgbò ń bẹ̀ yẹn wà ń bẹ̀ àwa mẹ́rin la kúrò Ṣàgámù àwa mẹ́rẹ̀ẹ̀rin la wà ní ọ́fíìsì dc wọ́n wá ní ó receive gbà táwọn lọ sí kóòtù níjọ́ Thursday fortunately court ò sit gbà tí court ò sit yẹn àwọn dá padà wá immediately tó wọnú cell pàtó dìdájí bẹ̀rẹ̀ sí ní báyọ̀ jà ó ń géyàn jẹ mo ní ó ń géyàn jẹ kẹ ọkọ ọmọ mi ò kì í jà o ó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ tó bá wà nù yàrá ó lè ṣẹlẹ̀ náà so àwọn dẹ̀ gbé lọ sí hospital ó dẹ̀ receive treatment 1 hour after 1 hour he pack off mo ní park àwọn ọmọ yìí ti fìdí ìbọn gbà lórí nìyẹn tọkọ ọmọ mi bá ṣe gángangan tó bá géèyàn jẹ ẹni tí ò ṣe gángangan nínú yàrá ẹ̀ jáde ń bẹ àwọn ọmọ yìí ni wọ́n ṣọkọ ọmọ mi léṣe àwọn náà pa nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní ké níbẹ̀ ìdájọ́ òdodo ní kẹ́ ẹ gbà mí o. ẹ pẹ̀lẹ́ ẹ sọ gbóná nǹkan lẹ́ẹ̀kan sá ẹ sọ wípé tọmọ yín gan bá tuntun láyé wápẹ́ ẹ lè sọ pé kó tún fẹ́ nítorí pé sọ̀rọ̀ ahọ́n lásán ni àbí. ìwà Ṣèyí tutù di ọmọ téèyàn lè sọ tí Ṣèyí ò bá dáa màá sọ̀rọ̀ burúkú ni pé àkútúkú ọ̀tẹ̀ mi ò lè sọ bẹ́ẹ̀ fún Ṣèyí kì í ṣe pé bóyá pé nítorí pé ọmọ mi bímọ fún ni mo ṣe ń kọ́va ẹ̀ rárá o rárá oró ńlá ni o ìjọ tí lọ́ọ̀yà kan ní why are you shouting mo ní béèrè fún nǹkan tó ṣẹlẹ̀ sí mi kó béèrè ó ṣẹlẹ̀ sí ẹ nítorí wípé oró burúkú ni iná burúkú ni kì í ṣe pé torí bùkátà yẹn ni mo ṣe ń kọ́ ni mo ṣe ń sọ pé iná náà fi jó wa ọlọ́mọ fi náà ọmọ jóyọ̀ ni ọlọ́mọ fi náà ọmọ jó wa ọlọ́mọ fi náà ọmọ jó wa iná burúkú ni kò ṣe é mú mọ́ra mi ò lè ṣiṣẹ́ láti ọjọ́ tó ti ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ ọ̀gá o ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún. lóòótọ́ a tiẹ̀ ti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín láti àná tẹ̀sí ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa lórí ohun tí ẹ mọ̀ ṣùgbọ́n tí màá kàn béèrè báyìí torí a tún nílò láti tún máa ṣàtótónu kankan mọ́ ó ní wípé kí ni tẹ̀ ń pè fún gan báyìí. ẹ ṣe gò sí ohun tí mò ń béèrè fún ni ẹ jọ̀ọ́ ìdájọ́ ẹ kọ́ bá a dárúkọ yín torí ẹlòmíín wò yín fúngbà àkọ́kọ́. orúkọ mi ni Odùígà Mary àbúrò olóògbé Ṣèyí Odùígà tó kù kan tí mò ń béèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní ìdájọ́ òdodo àti lọ́wọ́ IG pé wọ́n ní èèyàn gidi ní IG kó jọ kó bá mi fa ẹni tó pa ẹ̀gbọ́n mi síta. Inspector General of Police. Inspector General of Police ẹni tó pa ẹ̀gbọ́n mi ó ní ọ̀rọ̀ police kó bá mi wá síta. àní ìyá ní bàbá mo ó ní kó mo fojú jọ ó ní kó lọkùnrin láàrin wa ó dẹ̀ mọ́ dẹ̀ bá mi padà nù. àwọn nìkan lọkùnrin láàrin yín. ó ní kó lọkùnrin o ó ní kó lọkùnrin o ó ní kó ní o. mélòó ni. àwa mẹ́rin ni àwa mẹ́rin ni. second born làwọn ní. first born òun ni first born èmi ni second born ọ̀rọ̀ obìnrin méjì tó kù dẹ̀ tẹ̀lé mi. tó ó dà ẹ jẹ́ kí n wá lọ sí ọ̀dọ̀ ìyàwó wọn. ẹ pẹ̀lẹ́ iṣẹ́ ní nǹkan kan láti sọ. orúkọ mi ni Olúwaṣeun Odùígà. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. lọ́jọ́ ní on the 18 November mo wà níbi iṣẹ́ náà kàn pè mí ní àbúrò ọkọ mi pè mí pé wọ́n ní ọlọ́pàá gbé ọkọ mi mo wá sọ fún wọn pé àwọn ọlọ́pàá kẹ̀ mú ní òkè kò sí wàhálà pé wọ́n wá ní kí n má wọrí kí n máa lọlé. Ìgbà tó dẹ̀ di Sunday mo ṣáà ń pè wọ́n pé
báwo lẹ ṣe yanjú ẹ̀ sí? Wọ́n ní pé àwọn tí ń gbìyànjú pé àwọn ti pe àwọn èèyàn kọ̀ọ̀kan ń bọ́ síta pé àwọn tí ń lọ bẹ̀. Ara mi ò ṣàlélẹ̀ lọ́jọ́ Sunday yẹn. Èmi kẹ̀ré second born mi a ní accident ní time tí àwọn ọmọ wà ní holiday ní school ní midterm break. So second born mi kẹ̀ kò lè rìn, so mo ń gbé rìn kiri ní gbogbo time yẹn tí dáàdì ẹ̀ tún máa ń help mi bá mi gbé sórí ọ̀kadà gbé sórí márúwá. So gbogbo stress pé kí n máa gbé rìn gbé lọ gbé bọ̀ yẹn, mo wá sọ fún àbúrò ọkọ mi wá ní pé kí n má worry pé àwọn understand pé Ọlọ́run á bá wa ṣe pé àwọn tí ń ṣe one or two things. So on the 19 yẹn, which was on Sunday, ni mo ṣáà jókòó sí shop. So ìgbà tó yá mo kàn dìde ní pé wò ẹ jẹ́ máa lọ station, ara mi ò balẹ̀. Mo ṣáà dìde pẹ̀lú máa kan níbi ṣọ́ọ̀bù mi nígbà máa yẹn ti travel sí, wọ́n tẹ̀lé mi lọ. Aṣáájọ débẹ̀. Ìgbà tí mo débẹ̀, wọ́n á ní mo fẹ́ rí ọkọ mi, mo róúnjẹ dání fún un. Wọ́n á ní mo fẹ́ rí, wọ́n á ní kí lórúkọ ẹ̀, mo ní Seyi Odùyígá. Wọ́n ní báwo mo ṣe jẹ́, mo ní ìyàwó ẹ̀ ni mo jẹ́. Mo ṣáà wọlé, mo dẹ̀ pé níbi sẹ́ẹ̀lì wọn bẹ̀. Ó dá mi lóhùn, wọ́n gba owó dìtọ́ọ̀ lọ́wọ́ mi, mo róúnjẹ dání fún un. Wọ́n gba 500 owó dìtọ́ọ̀ lọ́wọ́ mi, mo dẹ̀ pé. Mo wá béèrè lọ́wọ́ ẹ pé Seyi, kí ló ṣẹlẹ̀ gangan? Àná ni wọ́n pè mí pé wọ́n mú ẹ̀mí dẹ̀ lé wá lánàá pé kí nìkan tó ṣẹlẹ̀, báwo ló ṣe rìn? Ló wá ní màmá ó ṣàmọ̀ pé òun ò kí ń kọjá abẹ́ igi. Pé bóun ṣe kúrò ní patí ní ibi àtóyó ń bì báyìí, bóun ṣe jẹun bẹ̀, àwọn kan ṣeré bẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá ìṣà. Òun wá ní kóun lọlé lọ sùn. Bóun dẹ̀ ṣe wọlé lọ sùn, around after 4 wọ́n wá rí pé heat yẹn ti pọ̀ jù, pé epo nù jẹ́ òun ti exhaust ẹ̀. Pé òun wá rí pé heat yẹn ti pọ̀ jù, pé then fóònù òun ti kú, wọ́n ti jí power bank ẹ̀ lọ. Pé so òun wá ní kóun bọ́ síta, pé kóun charge, òun á dẹ̀ máa fi yẹn gba atẹ́gùn lábẹ́ igi ibi táwọn máa ń jókòó sí usual place wọn. Wá ní pé ibẹ̀ lòun jókòó sí, pé òun ti lọ charge fóònù lọ́dọ̀ àwọn àjọbí. Òun wá jókòó sábẹ́ igi yẹn, òun àti Sodiq. Àwọn mẹ́ta làwọn jókòó pé bọ̀ ẹni kẹta yẹn ní òun ń bọ̀ jàre pé òun fẹ́ lọ tọ̀ àbí òun fẹ́ mú kan nìyẹn wá kó fóònù sílẹ̀. Bóun àti bọ̀bọ́ yẹn nìkan lọ́jọ́ wà ní abẹ́ igi. Ó ní bóun dẹ̀ ṣe wá bọ́ aṣọ lọ́rùn tóun wá ń fẹ́ra. Lòun kọ́ dẹ̀, ó níbi tóun ti wá ń fẹ́ra tóun gbórí lọlẹ̀ lòun kàn rí pé ẹni yẹn wọ black. Pé bóun ṣe rí ẹsẹ̀ báyìí lòun bá ní tóun dẹ̀ máa gbójú sókè lórí pódà ìpọ́ ọlọ́pàá ní bóun dẹ̀ ṣe ni kóun sá ni wọ́n dẹ̀ rá òun mú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní na òun. Pé tọ́ dẹ̀ fi gbé òun débi mo ní. Kí tó má tán lẹ́nu nítorí àwíjàre ẹ lọ wo eléyìí tá a kọ fìlédè ẹ gbọ́ ohun tíyàwó olóògbé sọ. Ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu aládùúgbò mìíràn o lórí ọ̀rọ̀ Seyi yìí náà ni. tí ẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ikú Seyi Odùyígá. Mo jẹ́ cousin sí Seyi Odùyígá. Nǹkan tí mo fẹ́ sọ lórí ikú yẹn ni pé ó rú mi lójú púpọ̀ torí láti ìgbésẹ̀ tá ti gbé láti Ṣàgámù bí títí dé Iléwé ẹran, a mọ̀ pé kò ní sí ìrànlọ́wọ́ kankan látọ̀dọ̀ ọlọ́pàá, pé kò ní ṣe pé wọ́n máa kéde òkú ẹ̀ fún wa. Nítorí pé nígbà tí wọ́n pè mí ní ìrọ̀lẹ́ Sáàdé pé wọ́n mú níbi tí wọ́n ti ń ṣe kí tán ti ń fi aṣọ tẹ́ra lábẹ́ igi tán jókòó sí, náà ọlọ́pàá mú wọn. Mo gbìyànjú níjọ́ yẹn gangan, mo lọ sí police station. Mo débẹ̀, mo ní mo fẹ́ rí ẹni tó wà ní charge. Ìgbà tí máa débẹ̀, mo bá èèyàn kan ládùúgbò wa níbí tó yẹ pé òun náà ti ń dúró fún wọn pé àwọn méjì náà jọ mú pọ̀. Ẹnì kejì yẹn kọ́, wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí yẹn pé wọ́n máa lè gba béèlì ẹ̀, pé ṣùgbọ́n wọ́n sọ pé kí wọ́n ṣì máa lọ náà, pé kò sí nǹkan tí àwọn yìí fẹ́ ṣe fún náà. Ẹni yẹn sọ fún wọn pé court lòun ti ń ṣiṣẹ́, magistrate court lòun ti ń ṣiṣẹ́, pé iṣẹ́ òun ò fi àyè gbà kí òun máa wá jẹ́rìí sí ènìyàn burúkú tó bá jẹ́ ọmọ court ni. Òun ò lè wá dúró pé òun fẹ́ gba béèlì ẹ̀. ID card ẹ̀ ó fi hàn wọ́n tí mo jẹ wà ń bẹ̀ tó ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ ID card or no ID card, which is Officer Raji. Ó wà ní anti-crime ní aṣọ tó wọ̀ sẹ́yìn. So ìkejì ẹ̀ tó jẹ́ assistant ẹ̀ ìyẹn jẹ́ Officer Ojo. So Officer Ojo yẹn là ń sábà ń bá sọ̀rọ̀ jù pé báwo ni kéèsì wa ṣe ń lọ. Ó ṣàn sọ fún wa pé ká yìí lọ ní sùúrù pé torí brother yẹn kọ́ tattoo tó yà sára. Immediately bí ọ̀gá àwọn yẹn ṣe mú, ó ya picture tattoo àyà ẹ̀. Ó sọ pé kan jọ nǹkan kan bíi logo ọmọ Curtis. Ó sáré send signal yẹn sí send ẹ̀ sí ọ́fíìsì wọn ní
area commander from area commander wọn náà ti send the signal yẹn sí eléwé ẹran so a try possible best so a pe àwọn èèyàn tá a mọ̀ ẹ bá a débẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti débẹ̀ pé wọ́n fẹ́ ká lè gbà bílẹ̀ ṣe ló ń parọ́ mọ́ pé ọmọ Curtis ni ó ti jẹ́wọ́ pé court lòun kìnnìkan which is èmi ò gbàgbọ́ torí pé ẹni tí mo mọ̀ dáadáa ni ẹni tá a jẹjọ gbé ni ẹni tí gbà tí mo kéré díẹ̀ tó jẹ́ pé mò ń gbé lọ́dọ̀ ẹ̀ ni tí mo jẹ́ mọ wọn ràn lọ́wọ́ tí ó ṣe fún mi mo ń sọ lójú ọlọ́pàá tó jẹ́ òjò bẹ́ẹ̀ pé nígbà kan tí mo ní challenge ọ̀rọ̀ owó school ẹni yìí ṣèrànlọ́wọ́ ọ̀rọ̀ owó school fún mi pé kò sígbà tí mo bá ń pè tí kò kí ń dá mi lóhùn ó ṣàsọ pé ẹ má wọrí ẹ jẹ́ kí Mr. Raji dé Sunday mo tún gbé èèyàn kan dìde ẹni yẹn náà lájọ orin gbogbo ìrìn déléwé ẹran mo tún gbé ẹni yẹn dìde ẹni yẹn pe DPO láàárọ̀ Sunday kùtùkùtù DPO ń sùn lọ́wọ́ gan ló jáde wá bá a ló àtẹ́ǹsì wa látòjó tó wọ́n sọ fún wa pa lẹ́tọ̀ọ́ àti rí DPO láti lè bá wọn sọ ẹ̀dùn ọkàn wa tá a bá ní nǹkan kan tá a fẹ́ bá DPO sọ DPO yẹn jẹ́ sọ fún wa pé ká jẹ́ kán ṣe ìwádìí nípa ẹ̀ torí pa sọ pé torí Seyi Odùígà la ṣe wá pé wọ́n mú torí ya tattoo sára wọ́n jẹ́ ń fẹ́ sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó ní ká jẹ́ kán ṣe ìwádìí wọn pé tí wọ́n bá ṣe ìwádìí yẹn kọ́ tí wọ́n bá rí pé kò jọ mọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ pé wọ́n á release ẹ̀ fún wa which is Sunday àgbà bẹ́ẹ̀ àtúlọ̀ ń rọ̀lẹ́ Sunday yẹn pé bóyá a máa lè gba bíìlì ẹ̀ wọ́n ní ọ́fíìsì Raji ò sí ní duty port travel pé ká jẹ́ kó di Monday ìgbà tó di Monday ní tilẹ̀ tọ́lọ́run láàárọ̀ kùtùkùtù Monday kó tó dé síbi iṣẹ́ a ti wà ń bẹ̀ ṣíwájú ẹ̀ àtẹ̀mí àtẹnìkejì mi tí àjọ lọ bá DPO níjọ́ Sunday yẹn ní ká dúró dè kó fi dé ìgbà tí ọ́fíìsì Raji máa dé wọ́n ti lọ mú olóògbé jáde wá ìyẹn Seyi Odùígà láti inú sẹ́ẹ̀lì ní custody wọn nígbà tó ìwà láwó lọ́wọ́ ń bíbà ní Ìgbòbì ìgbà tó dé mo lọ oúnjẹ wá fún un pé kó jẹun ó jẹun àṣàjọ ń sọ̀rọ̀ pé ayò wà lẹ́nu ẹ̀ báyìí pé wọ́n ní ká jẹ́ kí ọ́fíìsì Raji dé nígbà tí ọ́fíìsì Raji máa dé bọ̀dá Seyi náà dọ̀bálẹ̀ fún èmi náà dọ̀bálẹ̀ fún ó ní dọ̀bálẹ̀ ò kì í ṣèwà o kò sí nǹkan tó lè mọ̀ ọ́n ṣe máa ń pè mo sìn ẹ́ déléwé ẹran ó sọ bẹ́ẹ̀ lójú mi kòrókòrò tèmi náà wà ń bẹ̀ tèmi ń bẹ̀ ọ̀gá ẹ jọ̀ọ́ kò dáa lóhùn ó ṣàlẹ́ ogbó àdànù wọ́n gbàdúrà òun náà ló lead àdúrà ńjọ́ náà lọ wọ́n gbàdúrà àtọ́ gbàdúrà tán àtúndúró pé àtúrí àtúnṣe nǹkan kan ṣùgbọ́n títí Monday yẹn náà àtúgbé àwọn èèyàn dìde wọ́n tún wá bá wa bá ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wọn àtúpẹ́ àwọn èèyàn láti ìlú òyìnbó tó yẹ pé wọ́n jẹ́ ẹni mímọ̀ sí àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ ọ̀rẹ́ aráàlú wọ́n sọ fún wa pé ó lóun ti send case file sí eléwé ẹran kò sí nǹkan tí a lè mọ̀ ọ́n ṣe lójú wa ń bẹ̀ náà ló sọ fún wa pé tí ọlọ́pàá kankan àbí ọ̀gá kan bá dìde fún nǹkan tí ọ̀rọ̀ ọmọkùnrin yìí pé torí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní kinní kan ni pé aṣọ máa bọ́ lọ́rùn ẹ̀ pé kinní kan àwọn òkè òkè kò sí nǹkan tá a fẹ́ ṣe bóyá máa gbé lọ sí eléwé ẹran ní Monday yẹn wọn ò gbé lọ ìgbà tó di Monday yẹn tó wá di Tuesday tá a débẹ̀ làwọn ń béèrè pé ṣé wọ́n jẹ̀ gbé lọ sí eléwé ẹran lánàá àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan náà wọn tó jẹ́ àwọn tí wọ́n ti tán lead squad wá mú wọn jọ tán mú wọn yẹn báwọn yẹn sọ pé ọmọkùnrin yìí Ọlọ́run má jẹ́ kó ogun aládùnmọ́ àbálá ogun alákòóbá kán má má fọmọ wa gbapò pé ẹni yìí nǹkan àwọn ti nà àwọn ti ṣe ìwádìí lẹ́nu ẹ̀ páwọn rí pẹ́ni yóò belong sí nǹkan tí wọ́n sọ pé tó bá tẹ̀ jẹ́ pé ṣe ló belong ní tọ́ṣọ̀ kan tọ́ṣọ̀ ẹ̀yẹn kan á ti jẹ́wọ́ gbà tó di Tuesday yẹn là ń gbọ́ pé wọ́n mú ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn gangan kan mọ́ nítorí nǹkan tó ń lọ lù wọ́n náà mú yẹn ní kẹ́nẹ́ ìyẹn ṣánájọ á ń kọ̀ fún wọn ní Tuesday yẹn náà wá ní wọ́n ń gbé wọn lọ sí eléwé ẹran so láti Tuesday yẹn lọ́n gbé wọn lọ dé eléwé ẹran kò pẹ́ tán gbé wọn lọ eléwé ẹran náà àwa náà láti èmi náà mo tún gbé mọ́tò tí mo drive àtúnṣáájú wọn délé eléwé ẹran bàtà déléwé ẹran wọ́n bá wa ń bẹ̀ wọ́n ṣe dé wọ́n gbé olóògbé àti ẹnìkejì tán mú ìyẹn tán sọ pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn wọ́n á ń kọ̀ fún wọn jọ mú wọn lọ sí ọ́fíìsì CP wọ́n nítorí gbogbo nǹkan tó wà léléwé ẹran ìṣàkóso bẹ̀ pé CP gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ẹni tí wọ́n bá mú dé pé ó máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìgbà tán jẹ́ bọ́lẹ̀ tán lọ ajókòó wọn lọ sọ́fíìsì CP nígbà tán tún bọ́lẹ̀ ni a rí pé wọ́n tún ti mú wọn bọ́lẹ̀ wọ́n tún ní wọ́n tún máa mú wọn lọ sí ọ́fíìsì DC building yẹn ṣàwà lọ́ọ̀kan lókè àtúndúró wọ́n mú wọn lọ sí ọ́fíìsì DC pé gbogbo bó bá ṣe dé wọ́n máa fi wọn àwọn kọ̀ọ̀kan náà tún máa mú wọn lọ sọ́fíìsì àwọn anti-Curtis wọ́n tún mú wọn lọ bẹ̀
so wọ́n ṣà ní pápá parí ẹ̀ pọ́n máa mú wá sí ọ́fíìsì kan nísàlẹ̀ ibẹ̀ ni àwọn IPO wà. Èèyàn kan tẹ̀ ṣe kòńgẹ́ wa tó mọ̀ wọ́n lọ́hùn ní Abẹ́òkúta tó jẹ́ ti mọ olóògbé rí pé ọmọ gidi ni tó ti bá máa ń ṣeré tí ó ti mọ̀ wọ́n tí wọ́n ibi tán jọ ń gbé àti ibi tí ṣọ́ọ̀bù ẹni yẹn wà ò jìnnà síra wọn. Ìyẹn ní kán sáré pè wá wá lára àwọn ọlọ́pàá tó wọ́n jọ gbé wọn lọ tó wà ní mọ́tò tán fi lead wọn lọ sí eléwé ẹran sáré wá pè mí. Mo dẹ̀ débẹ̀ ẹni yẹn ṣàṣàlàyé fún mi pé báwo lẹ ṣe pé kíní kan wá ní kí n má wọ̀rí nǹkan àwọn náà wá yanjú kéèsì kan ni ó ní nǹkan táwọn bá wá ṣùgbọ́n ẹni tí ó mú òun wá lélẹ̀ pé kó lead mi mọ́ àwọn IPO tí ó possible kó wà ní ìcháàjì kéèsì yẹn. Wọ́n introduce Yusufu Wálé sí mi pé IPO ni. Wọ́n introduce Peter, Mr. Peter sí mi. Wọ́n ní IPO náà lòun náà ń bẹ̀. Pé either one of the two bóyá ibẹ̀ ló máa force. Anybody tó bá ń kó force pé ká ṣe ọmọlúwàbí pẹ̀lú wọn. Pé ó yẹ kán lè ràn wá lọ́wọ́. A ṣáà dúró pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ nígbà tán jẹ́ máa mú wá sísàlẹ̀ sí ọ́fíìsì àwọn IPO. Wọ́n fi handcuff sí lọ́wọ́ lẹ́yìn. Mo wọnú ọ́fíìsì yẹn mo fẹ́ lọ bá mo ṣáà rí tí Mr. Peter yẹn ń pariwo pé ọmọ ẹyẹ ní eléyìí sẹ́ẹ̀ kíní kan tó ń amọ́ níbi tí wọ́n ti ń gba statement lẹ́nu ẹ̀. Ẹni yóò kẹ́ ń ṣe oníjọ̀gbọ̀n kò ń ṣe ẹni tó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Wọ́n ń kó gìnìgìnì bá wọn ṣáà ń ṣe gbogbo ẹ̀ ń bẹ̀. Mo ṣáà ń bẹ̀ mo ní kò ṣe nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ o pé Ọlọ́run má jẹ́ ká rógun alákòóbá gbogbo ìgbà tó lọ South Africa which is statement tó kọ ní police station bíi Ìgbóbì bíbá yẹn ní Awólọ́wọ̀ pé ìgbà tó ń lọ South Africa èmi náà jẹ́ mọ̀ ìgbà tó lọ South Africa nígbà yẹn ló ya most àwọn tattoo tó yà sára kò jẹ́ ń ṣe pé bóyá ìjà ń lọ láàrin ìlú Ṣàgámù yìí kò ń jáde bóyá kò ń rìn débi pé ó fẹ́ lọ wo bọ́ọ̀lù ó fẹ́ràn bọ́ọ̀lù Arsenal fan ni tọ́yìn Arsenal bá ń pè lálẹ́ kó máa pè láago 9 ó máa jáde èèyàn lè jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kó ní òun ní kákàkiri òun lọ ń wo bọ́ọ̀lù tí ò ní máa forí pamọ́ ṣáà nígbà tí a ṣáà dé ọ̀dọ̀ wọn tí mo ṣàlàyé yẹn mo ṣáà ń wo pé kí ló lè ṣẹlẹ̀ Mr. Peter àti Mr. Supowale yẹn wọ́n á ní wọ́n fẹ́ gba statement ẹ̀ ní pé tí wọ́n bá ti gba statement ẹ̀ ńkọ́ àmọ́ what next to do so Mr. Peter jáde mo lọ bá Mr. Supowale yẹn ìyẹn IPO ìyẹn ní kí Peter wá rí mi Peter jáde wá rí mi Peter ní pé àwọn sì ṣe investigation ní orí ọ̀rẹ́ bákan pé ìrànlọ́wọ́ tán bá máa ṣe fún wa nọ́mbà mi lélẹ̀ Mr. Wale yẹn náà fún mi ní nọ́mbà tí mo ti gba nọ́mbà wọn sọ ìgbà tó di ìrọ̀lẹ́ jẹ́ àwa kúrò ńbẹ̀ ní eléwé ẹran àwa sílé so ìgbà tó di ijọ́ kejì mo pe Supowale àbúrò Seyi Odùígà ló ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n wa tó wà ní custody yín kọ̀ọ̀kan ni mo torí ẹ̀ ń pè ó ṣàgé mi ó ní kí n sọ̀rọ̀ orí fóònù pé wọ́n á jẹ̀ máa kẹ́bà sí mi mo ní òkè kò sí problem ìgbà tó di Wednesday a lọ sí eléwé ẹran but ìgbà tó di Thursday mo pè èèyàn kan tí mo mọ̀ tún bẹ́ẹ̀ pé torí ẹni yẹn ni mo ní kó bá máa fún ní owó oúnjẹ torí ìṣojú wọn bẹ̀ la ṣe kó owó kan fún pé kó fi jẹun ìyẹn lọ́fíìsì àwọn IPO yẹn wọ́n sọ fún wa pé àwọ̀ yìí kéré o mo á ní kò sí káàṣì lọ́wọ́ mi níjọ́ yẹn pé àbúrò wa kan tó ó kó 2000 nílẹ̀ pé bọ̀ màá send owó sí èèyàn kan pé bóyá ẹni yẹn máa bá a máa fún tó bá jẹun nígbà tí a ti dá ọkọ̀ ẹ̀ fún gbà tó di Thursday tẹ́ni yẹn ní kó jẹun wọ́n ní bóyá ó ń ronú pé kò jẹun ṣùgbọ́n ó wá pè lórí fóònù pé lágbájá ẹ̀gbọ́n ẹ̀ bá sọ̀rọ̀ jẹ́ kó jẹun mo yẹ bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ mo yà ṣé ẹ má ronú ẹ jẹun kò sí problem à ń bọ̀ ní ìjọ Friday ó jẹ́ sọ pé ok kò sí problem pé òun ti gbọ́ wọ́n ní iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ pé ẹ fọkàn yín balẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa jáde níbí báyìí kò sí nǹkan kan pé ẹ fọkàn yín balẹ̀ à ń bọ̀ Friday pàtó di Friday ni èmi àti ìyá ìyàwó wọn àáfàá tó jẹ́ ọ̀rẹ́ wọn kan ládùúgbò àti èèyàn kan náà tún tẹ̀lé wa àjẹ̀tú àbí mẹ́rin ṣá làwọn àbá àbúrò wọn náà ní ọ̀hún which is Tóyìn Odùígà ìyẹn náà bá ní ọ̀hún tó gbà tájẹ̀ débẹ̀ àjókòó wọn á rò pé ọ́fíìsì wọn mo débẹ̀ wọn ní kò sí ọ̀hún sí tìyẹn mi Supowale yẹn mo pè ní àárọ̀ ọjọ́ yẹn pé àbúrò Seyi Odùígà á wà ní ọ́fíìsì yẹn ò torí èèyàn wa ìlàṣẹ wa ó ní mò ń bọ̀ kò sọ anything ó kọ́ ti fóònù àtúnjókòó apẹ́pẹ́pẹ́ mo ṣáà ń lọ sọ́fíìsì yẹn time to time mo bá wọn kàn bẹ̀ wọ́n sọ pé kò sí on seat ìgbà tó pẹ́ tó yá ìyá ìyá wọn tún mọ èèyàn kan náà wọ́n tún pẹ́ nìyẹn pé kán lè bá a pè wọ́n á pè wọ́n á sọ pé ó lọ court ó máa dé láti court ìgbà tó tiẹ̀ dé láti court àtún lọ bá ó ní mò ń bọ̀ yẹn Supowale yẹn pé mò ń bọ̀ ṣáà wọn pé
ọ̀ ń bọ̀ kò tí ẹ̀ nàtọ́ fún wa ìyẹn làbúrò wa ní òun gbóúnjẹ wá o èèyàn wọ̀ ṣáà lè wà nù sẹ́ẹ̀lì kó má jẹun ẹ jẹ́ ká tẹ̀ lọ gbóúnjẹ fún ká lọ wo àlàáfíà ẹ̀ ìtajà fi tọ́wọ́n lè kàn dá àríbo ìbò tọ́kàn sọ pé wọ́n ń bọ̀ bàtàjẹ́ máa dé òkè ó fẹ́ gbóúnjẹ fún a bèrè Ṣèyí Òdùrígà woman kan attend wa lókè níbi káńtà yẹn ó náà máa gbowó òdìtọ̀ a fún nínú ó náà máa gba 2000 a fún ní 1000 owó òdìtọ̀ ó jẹ́ gbóúnjẹ oníkàbúrò wọn taste ẹ̀ ìyẹn Tóyìn ó taste oúnjẹ yẹn ibi tó ti ń mú wa lọ abáṣepọ̀ wálé yẹn tòsí sẹ́ẹ̀lì ibi tó wà wọ́n ń pè Ṣèyí Òdùrígà báyìí supọ̀ wálé yẹn náà ló tún lé wa dànù wípé àníkẹ́ lọ rọ́gà lókè wọ́n ṣàtúnlé wa síta àwọn pé ọ̀gá ọ̀la fẹ́ lọ rí lókè àtúndúró sẹ́nu ọ̀nà ọ́fíìsà kan tún bọ̀ wọ́n ní kó mú wa lọ rí ọ̀gá lókè tá à ń lọ sí anti-cultism office a máa dé ọ́fíìsì tán báyìí ìyẹn náà tún lé wa dànù pé ọ̀gá òsì lọ́fíìsì aṣá ń dá àríbo ebi pa aṣá tún lọ dúró aṣá àwọn pé kí ló ń ṣẹlẹ̀ àìpẹ́ àtúnlọ pé aṣá fẹ́ gbóúnjẹ fún ọmọ adẹ́nà náà sẹ́ẹ̀lì à ń torúkọ ẹ̀ àwọn cellmate ẹ̀ ń sọ pé wọ́n ti mú jáde látàárọ̀ pé bóná lè mú lọ àṣàbọ̀lẹ̀ á lọ jókòó sísàlẹ̀ àìpẹ́ ní lára èèyàn tá a mọ̀ ṣáà sọ pé wọ́n ń wá fámílì ẹ̀ wọ́n ń wá wa wọ́n ṣe pé kínní òun pé DC fẹ́ rí wa wọ́n tún mú wa lọ sókè á lọ jókòó lọ́fíìsì DC ìgbà tí DC. kí lorúkọ DC yẹn ṣe é rántí. mi ì rántí orúkọ DC o okay. kò wọ uniform aṣọ ló wọ̀ bọ̀ tá a bá délé wé ẹran tí wọ́n bá mú dé ọ́fíìsì ẹ̀ mo dá ojú wọn mọ̀ so àdé ọ́fíìsì wọn wọ́n ní wọ́n sí ọ̀n sí àjókòó ìgbà tó ṣàpẹ́ pẹ́pẹ́pẹ́ díẹ̀ wọ́n dé nígbà tán dé wọ́n ní ká kó fóònù síta ló mú wa wọlé ló break news yẹn fún wa pé èèyàn wa ń kọ́ pé mọ́júmọ́ Friday pé which is bóyá bí ọwọ́ ìdájí bí around 5 pé wọ́n ló ń ṣe gángan ní cell ó ṣe ló bẹ̀rẹ̀ sí ń gé àwọn èèyàn jẹ àwọn kò ń gé àwọn èèyàn jẹ kẹ̀ ó wá ní wọ́n sáré rọ̀ṣẹ̀ lọ sí hospital nígbà tí wọ́n gbé lọ sí clinic hospital from there wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital tiwọn nígbà tí wọ́n rọ̀ṣẹ̀ dé hospital state hospital pé àìpẹ́ ó gba treatment fúngbà díẹ̀ fún bóyá bí 1 hour àìpẹ́ ló dákẹ́ bọ́n ìyá ìyàwó àti àwọn tajọ lọ́bẹ̀bọ̀dì ṣe pariwo ní kó dákẹ́ kẹ̀ ní àtàbúrò wọn ó ṣe máa dákẹ́ wọ́n ti tọ́ṣọ ẹ̀ ni wọ́n ti ṣe kankan ní kìíní bá ní ẹni tẹ́ sọ pé ó dákẹ́ yìí àná Thursday yìí rèé mo ìṣe mú bá sọ̀rọ̀ ọ ní àwọn gbé lọ kóòtù ní Thursday mo ní ẹ gbé lọ kóòtù kẹ̀ pé family ẹ̀ wo ló wà wí ẹ̀kan gbé lọ kóòtù ó láwọn ò lè máa notify wa pé ṣé àwọn ò fààyè gbà káwọn máa sọ fẹ́ bí èèyàn káwọn tó gbé lọ kóòtù wọn ní ráìtì àti pé èèyàn lọ kóòtù pé kò sí tó kàn pẹ̀lú ìyẹn Bánókè ń tẹ̀tẹ̀ sọ pé ó kú bọ́ọ̀dì ẹ̀dà wọ́n ní wọ́n ti gbé lọ sí mọ́ṣúárì ìyẹn DC pé wọ́n pe ọ̀gá kan náà Mr. Tosin ìyẹn ló dàbí wà ní ọ́fíìsì tó wà lókè ní anti-cultism office ìyẹn Mr. Tosin yẹn ni ọ̀gá wa ń béèrè pé bọ́ọ̀dì ẹ̀ ń kọ́ Mr. Tosin yẹn wá dá lóhùn pé wọ́n ti gbé lọ sí mọ́ṣúárì ìdí a lè lọ rí ní mọ́ṣúárì náà sọ pé a lè lọ rí ókè o aṣáàdúró Mr. Peter àti ọ̀gbẹ́ni kan náà ṣàwọ̀ àwọn méjì Mr. Peter yẹn ṣá ló lead ọ̀gbẹ́ni yẹn tán jọ wa mọ́tò tí wọ́n wá lead wa lọ sí state hospital tó jẹ́ mọ́ṣúárì yẹn so ibẹ̀ ni wọ́n ṣáà ti fi bọ́ọ̀dì hàn wá nígbà tí èmi máa débẹ̀ wọ́n á ní a fẹ́ wo bọ́ọ̀dì èèyàn wa tó kú nígbà tí wọ́n máa débẹ̀ mo rí tán tẹ la ìtàn ẹ̀ tí wọ́n ti stitch ẹ̀ tán wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n á bi ẹni tó wà ní mọ́ṣúárì yẹn oníbẹ̀ ni àwọn gbà ẹ̀ ń bá mọ̀ ẹ̀ mo ṣáà rí àwọn àpá kọ̀ọ̀kan lára ẹ̀ ń tajọ́ lọ yẹn wọ́n snap picture. irú àwọn apá wo lè rí. picture wà ní orí fóònù àkọ́kọ́ àwọn kan tí máàkì tó funfun tó ṣe pé kíní lára ẹ̀ so fídíò picture yẹn wà lórí fóònù mi ìjọba máa ní so fast ok kí ló máa ṣẹlẹ̀ mo pe dáàdì mi pé báyìí àti rí bọ́ọ̀dì yẹn ní mọ́ṣúárì o pé kí ni a fẹ́ ṣe báyìí wọ́n ní ká sọ fún wọn pa máa gbé níjọ́ kejì which is Saturday a jẹ́ ṣàlàyé fún wọn pé a máa gbé wọ́n á béèrè lọ́wọ́ pé kí ni pé process tá a máa go through tá a bá fẹ́ gba bọ́ọ̀dì wọ́n á sọ fún wa pé a máa lọ gba affidavit pé a jẹ́ máa kọ letter of releasing of corpse fún wa pé a jẹ́ máa direct sí commissioner of police eléwé ẹran pé a jẹ́ máa sign mo á nókè pé a máa ṣe yẹn ìgbà tí mo á ń bọ̀ ni mo á pè yàn pé ta ló lè bá wa ṣe kí ni wọ́n á sọ fún wa Saturday wọn ò lè sí ní kóòtù ìṣẹ́ Saturday pé ó di Monday yẹn ṣàlà ní àfẹ́gbégbèsè yẹn
lájẹ̀ jíṣẹ́ fún àwọn fámìlì yarí pé nǹkan yẹn rú wọn lójú ó ti yá jù pé àwọn ìgbésẹ̀ tá a gbé yẹn pé ká má ì tí gbé káyìí ní sùúrù ó jẹ́ bí tí mo fàbọ̀ sí. ẹ ṣé gan. ṣùgbọ́n pẹ̀lú onírúurú àwọn ọ̀rọ̀ àti táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sọ lórí ọ̀rọ̀ olóògbé Ṣèyí Odùyígà àwọn gbé ìgbésẹ̀ irọ́ ló gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ òótọ́ nítorí téèyàn bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá kò gbọ́dọ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn irú nǹkan báyìí àwọn ìfẹ̀sùnkanni báyìí ni wọ́n gbọ́dọ̀ bá nírú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ tiwa gẹ́gẹ́ bí oníròyìn tó ń ṣèwádìí investigative journalist àwọn ò gbé ìgbésẹ̀ tiwa láti tanáwádìí gbogbo nǹkan tó bá ṣókùnkùn lórí ọ̀rọ̀ Ṣèyí Odùyígà yìí tèmi tí ń tòótọ́ ìgbésẹ̀ ń tẹ̀síwájú o nǹkan kò ní ṣẹ̀mí wa o bá a ṣe ń gbé ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí oníròyìn Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ jọ̀ọ́ ẹ máa share fídíò yìí kẹ̀sì pín fáwọn èèyàn ẹ máa lọ sí comment section yẹn àwọn mọ̀lẹ́bí wọ́n ń sọ tantan wọ́n sì ń kígbe wípé àní ìdájọ́ òdodo òun làwọn ń fẹ́ fún Ṣèyí Odùyígà. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.